Alhamdulillah, the Federal Court in Lagos today has granted me this fundamental right to protect me against unlawful arrest. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Sheikh Akeugbagold tí gbogbo wa tá ti mọ̀. Gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri tí gbogbo wa ń gbọ́, mo gbìyànjú lénìí. I was at the Federal Court in Lagos láti lọ seek fún human right protection me against unlawful arrest. I know one thing for sure, nobody is above the law and nobody is above invitation from the police. But in a situation when there's no phone call, no letter of invitation, just waylaying someone, trying to bundle me into a waiting bus, I need to seek protection. In accordance with the injunction of Almighty Allah in the Holy Quran, Quran chapter 8 verse 60, when Allah says, وَعِدُوا لَهُمْ مَسْتَطَعْتُم مِّن قُوَّةٍ مِّن رِبَاطِ الْخَيْلِ. Ọlọ́run ní rẹ̀ Ànábì sọ fún wọn, وَعِدُوا لَهُمْ, get prepared for them, whatever you are capable to protect yourself. Almighty Allah has given us that directive in line with the injunction of Almighty Allah, as well as fundamental rights which I have as a citizen of this country, Nigeria. Alhamdulillah, the Federal Court in Lagos today has granted me this fundamental right to protect me against unlawful arrest from any policeman in this country. Nobody is above the law, nobody is above arrest, but just to protect me over this ongoing issue. So I'm really grateful to the Federal High Court in Lagos. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́. It has been copied to Police Command at Zone 11 in Osogbo. It has been copied to the IG himself, the highly respected IG, and to Zone 2 Osogbo, as well as the legal officer of the Police Command. So my name, once again, my name is Sheikh Akeugbagold Taofik. So nǹkan tí mo ń gbìyànjú láti sọ ni pé lénìí mo lọ sílé ẹjọ́ tó ga jù ní Èkó. Níwọ̀n ìgbà tí mi náà dẹ̀ níbi tí mo ti ń ṣòwò l'Ékòó tí mo dẹ̀ nílé níbẹ̀, mo lọ láti lọ gba ìwé àṣẹ lọ́dọ̀ ilé ẹjọ́. Ẹni tó bá ní nǹkan kan tó fẹ́ bá mi fà kó pàdé mi ní kóòtù ni, kì í sọ̀rọ̀ arrest. Because tá a bá ṣọ́ra, arrest bí ìgbà tán kidnap èèyàn yìí, Ọlọ́run ló mọ ibi tó lè yọrí sí. A dẹ̀ mọ nǹkan míì tán tán ní plan. Ẹni tọ́lọ́pàá ti mú tó wà lọ́ndà bail tó yanjú kéèsì kan lọ́wọ́ ní ò lẹ́tọ̀ọ́ sí fundamental right. Bẹ̀tẹ̀ni tí kì í ṣọ̀daràn torí wípé wọ́n infringe upon his right, ó lẹ́tọ̀ọ́ láti béèrè. Tí kóòtù bá rí pé ẹni yẹn lẹ́tọ̀ọ́ sí wọn grant. Mi sọ pé mo kọjá invitation, mi sọ pé mo kọjá arrest, but lásìkò yìí mo ti lọ gba fundamental right láti lè protect personality mi, image mi from terrorism or from unlawful arrest. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Kéèsì tí mo ní pẹ̀lú arákùnrin, gbogbo rúmọ̀ táwọn èèyàn ń gbé kiri, ẹnìkan ti sálọ, ẹnìkan ò sálọ, ìyẹn ò kàn mí, mi ò wọ́n àyàn mi lọ́lọ́pàá tí anybody. Àwọn tí wọ́n grant ẹni tí wọ́n fún ní bail, wọ́n mọ̀rin ẹsẹ̀ rẹ̀ bó lọ bí ò lọ. À á pàdé ní kóòtù pẹ̀lú ògo Ọlọ́run títí tá a fi rí pé àlàáfíà jọba nílẹ̀ Yorùbá. Ìjà tí mò ń jà yìí kì í ṣe nítorí tèmi. Wàláwà náà ní àṣà lè ná fún ìwà jáde ta ní kẹfì rọ́ta wà ní filẹ̀ bí ànàtọ̀ líbu. Tó bá jẹ́ pé nítorí ráìtì tèmi nìkan ni, mi ní kó sí wàhálà tó báyìí. Ẹni tó lóun ó gbé business fún mi tí màá rí gain bí 50 million, ṣerú ẹni bẹ́ẹ̀ ló yẹ kí n bá jà.
yàtọ̀ fáwọn tí wọ́n fún ní peanut 50,000 tán dẹ̀ ń ṣe àtẹnujẹ ìsọkúsọ gbáà kò lè fẹ́ ra 100 acre lọ́wọ́ mi kí n má rí gain níbi 50 million ní tí mo sọ ni pé to hell with the money tẹ́bi bá ń pa mí máa yà máa finú gbolẹ̀ ni gbogbo àwọn bàbá wa tó ti fojú wọn gbolẹ̀ a gbọ́dọ̀ gba ẹ̀tọ́ wọn fún wọn títí tí wọn náà fi mọ̀ torí tá a bá kẹ̀sì yìí dé logical conclusion àwọn tí ó tún dìde lọ́la tí wọ́n á burú ju tiẹ̀ lọ wọ́n ti dìde o àwọn ọmọ wẹrẹ tẹ́rí tán sọ̀rọ̀ yẹn àwọn náà padà graduate bọ́ sí level tiẹ̀ ni láwọn ọmọ tán ti débi kan pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn ọmọ wẹrẹ yẹn èmi náà bẹ̀rẹ̀ sí sùn wọn sí kóòtù ní kọ̀ọ̀kan pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run àtàtìlẹ́yìn ànábì títí tí mùsùlùmí ẹlẹ́sìn christianity oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí gbogbo owó fi gbà pé ìran kan ni wá tribe kan ni wá a lè balẹ̀ Yorùbá jẹ́ tán kémi owó akọrí sí Saudi kí ní ẹ̀yìn Saudi àti balẹ̀ Yorùbá jẹ́ tán o innamal mu'minina ikhwa ọmọ ìyá yín lóde o wọn ní aláwọ̀ mi Christian ò lè dá wàhálà lẹ́ẹ̀bí báyìí kó lọ Israel wọn ní aláwọ̀ ẹ̀ torí kò kì í ṣèlú ẹ̀ oníṣẹ̀ṣe ò lè dá wàhálà lẹ̀ tán bí báyìí kó sọ pé òun lọ India wọn ní aláwọ̀ ẹ̀ torí kì í ṣèlú ẹ̀ ìlú kan tá a jọ níní àti mùsùlùmí àti Christian àti ẹlẹ́sìn traditionalist gbogbo a gbọ́dọ̀ learn bá ṣe jọ gbé ní peaceful coexistence níbi kájọ gbé lálàáfíà a ní da ẹ̀sìn pọ̀ òun kálukú máa ṣẹ̀sìn ẹni níbi kájọ gbé lálàáfíà ibẹ̀ yẹn ni progress yóò ti dé bá ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àtàwọn tí wọ́n ID number fi pè mí àtàwọn tí wọ́n lóríṣiríṣi means láti fi táàpù ọ̀rọ̀ lẹ́nu mi gbogbo yín ni mo mọ̀ gbogbo yín ni mo dẹ̀ dúpẹ́ kódà àwọn tán message tán kọ síbẹ̀ yìí pé ó yẹ kó o mọ̀ yìí pé ìjáyà ò kì í ṣẹran kékeré náà bàbá ó kọjá yìí ẹni náà ó sì bẹ̀rẹ̀ season film ni ó sì máa rí nǹkan míì àjọ ń bẹ láyé ni ibi Ọlọ́run bá kádàrá pẹ́ mi máa tán sílẹ̀ mi á tán sí o kéèsì yìí there's no going back I'll pursue rẹ̀ to a logical conclusion tó bá di lálẹ́ ọ̀la ìpàdé mi láago 9 lórí fún wáàsí kan ni mo bá wá lé ní subhana rabbika rabbil izzati amma yasifun gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí Ọlọ́run mọ̀ yín Ọlọ́run bá mi dúró tì yín o gbogbo ẹ̀yin tẹ́ dúró tì Islam ilẹ̀ Yorùbá Ọlọ́run bá wa dúró tì yín o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹlẹ́sìn Christianity tẹ́yin náà dúró tì pé àlàáfíà lájọ fi gbáyé Ọlọ́run bá mi dúró tì gbogbo yín o mo ṣe lecture kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo sọ̀rọ̀ kan níbẹ̀ pé àwọn mùsùlùmí kan ń pè mí pé àwọn ti ní mílíọ̀nù sílẹ̀ táwọn fi pursue kéèsì àwọn mùsùlùmí tí wọ́n ṣe méjì tán kì í ṣe mẹ́ta mo wá rẹ́lẹ́sìn Christianity kan tó ní Sheikh èmi náà ó kún yín lọ́wọ́ lórí àlàáfíà ilẹ̀ Yorùbá ìyẹn nìkan ni wọ́n gé tán gbé kiri wọ́n ní àsáwọn Christian ní sponsor rẹ̀ that is rubbish Ọlọ́run ó dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ̀yin náà ò ní sírìn wọn ní jí yín gbé o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.